máa bá sọ yẹn Lúwo tí wọn ò bá sọ ní Lúwo à ní nítàn àwọn èyí ṣe ọmọ Ifẹ̀ bàbá jọ ọmọ Ifẹ̀ èdè Ifẹ̀ láàmà sọ ọmọ Ìjẹ̀bú tó lọ sí Ìjẹ̀bú mi èdè bo ní ọmọ sọ ọmọ Ìjẹ̀bú tó lọ Ìbàdàn èyí sì ń rán Ìjẹ̀bú ọmọ Oǹdó tó lọ sí Ìbàdàn èdè wo ní sọ Oǹdó rẹ̀ tí n bá jẹ́ ọmọ Ifẹ̀ a jẹ́ pé àti bíi náà ta ti ń sọ àjùmọ̀lò Yorùbá gidi tí a fi ṣe wáyẹ́kì èdè Ifẹ̀ ò ṣe wáyẹ́kì o àbọ̀gbọ́ àwọn tí a ní ibẹ̀ láyé àtijọ́ táwa ṣẹ́gun tí àwọn baba ńlá wa jagun tí a ṣẹ́gun wọn àwọn ní ìran Ògbò èdè wọn ni a sì ń sọ nífẹ̀ẹ́ Lúwo kìí sọmọ Ifẹ̀ baba ńlá rẹ̀ sọmọ Ifẹ̀ gbogbo àwọn tí a jẹ́ ọmọ Ìwó tá a jẹ́ Yorùbá gidi tá a lọ kọ́ńkà àwọn tá a ṣẹ́gun wọn fẹ̀ tá a ṣẹ́gun àwọn Bàtálá à ń kọ́lá wọ́n kọ́lá bẹ́ẹ̀ ní kábàjá ní kábùtà sí ọ̀ngbọ́ tó fi mọ̀ pé a lọ ọbẹ̀ ni ibẹ̀ ìsòye hàn ọba jó irun ibẹ̀ ni ìbájó irun òfin ibẹ̀ ni òjò irun adìrẹ ibẹ̀ ni òjò irun là ibẹ̀ ni òjò irun Olúwa ibẹ̀ ni wọ́n máa gbọ́ wọ́n máa pé gángan ò sí bẹ́ẹ̀ àgbàmọ́lẹ̀ ni gángan bẹ́ẹ̀ ntọ́wà ń bẹ̀ làgbàmọ́lẹ̀ àti aago kónkónkólónkónkónkónkónkó àwa yìí ṣe yùn ilẹ̀kẹ́ àwa yìí ṣe ẹni tí máa jókòó ti ilé òòṣà abọ́ rẹ̀ ní máa tọ́jú ilé òòṣà ọba ọmọ aládé ìtọ́jú ilé òòṣà kí ni mo sọ fún ọ bàbá aláwo ní tọ́jú ilé òòṣà ọgbọ́n tí mo sọ fún ọ ọmọ aládé adé gbogbo adé kan adé sẹ́sẹ́ fún ṣé adé tí wọ́n ń gbé lérí ládé ọba àsáde rẹ̀ kò sí sẹ́sẹ́ fún Ọbàtálá ìbá àsáde rẹ̀ kọ́ ní òun ládé kan adé kìí ṣe ìtẹ̀yàn fojú rí wọ́n bí ọmọdé ó ti wà lórí ẹ̀ wọ́n mọ àwọn tó bá lajú tí wọ́n bá ríran wọ́n mọ̀ rí adé lórí ẹ̀ wọ́n sì sọ fún pàdé ń bẹ lórí ẹ̀ ó sì jẹ́ pé ọ̀ọ́dẹ adé sórí gbà náà àti kékeré ní a ti ń sọ fún mi pé mo ládé lórí adé tí sì ń bẹ lórí mi adé láàbọ̀ nípa adé góòlù adé dáyámọ́ndì tí ń tàn pé ní ń bẹ lórí bí wòlíì ti ṣe sọ́rí làáfàá sọ́rí ló ń ṣègùn sọ ṣé adé tẹ̀yìn tẹ̀. For close to 2 hours, the people of Iwo in Osun West traveled to Osun East, precisely Ile-Ife, to trace their roots. Ile-Ife is regarded as the cradle of the Yoruba race. History has it that the only female Ooni of Ife, from Lafugido ruling house, Ooni Luwo Gbagida, left Ile-Ife to set up the town today known as Iwo. How is it possible for a woman to become king in Ile-Ife? Oonirisha. It must be the power of God. First Oluwo of Iwo was Ooni of Ife and the only female child of Oodua who went to establish his own. They don't call her her own because once a woman becomes a king, she becomes a man. Centuries later, and after becoming the Oluwo in less than a year, Oba Abdulrasheed Akanbi decided to lead his subjects to their ancestral home at Owodo compound, Okerewe, Lafugido ruling house, Ile-Ife, for the first time in their history. Today is the unification of Iwo, the royal stool of Iwo, and Ooni's stool. And that's why I'm praying for the Ooni that is there now. Let him reign for a long time. I am him, he is me. Like I did not even know that much of history of Iwo
It is through his own efforts that has gone into researching and getting the facts. I'm very happy to be here and to discover and know a better way of writing history of Igbo land. The war received with warm embrace from the people of Ife, who believe the visit will spur other towns in Yoruba land to empirically trace their roots to Ife. This Ife prince wants the bond to be further strengthened. You should not forget the house. Yale will celebrate Oluwo Day. It's actually August 31 of every year. He should be coming with his people to Ife and celebrate the Remembrance Day with us. Before leaving, Oba Abdurrashid Akobi led his subjects around some major streets in Ife. Ibrahim Alige, TVC News, Ile-Ife, Osun State. We want to let the world know that we recognize Ojaja as #1 king in Osun, in Nigeria. There's no dispute about it. Even all other kings in the southwest and Nigeria accept Ojaja about Ogunwusi as their #1 and president of all the kings in Nigeria. Then how we migrated from Ile-Ife down to the present Iwo. I want to start by thanking our papas, that is our magajis, who are fully present here today. That makes all the Omobas or princes to be very happy to welcome our guests, that is the journalists, who have come to cover this program. And we are appreciative of the president of IBOT, who was here before the start of this program. And that is no other person but our own Professor Lai Olurode, the present president of Iwo Board of Trustees. We appreciate him. And the member that followed him, that is Mama, I've forgotten her name, Oyulende, Alaja Oyulende. Having said that, the first person that spoke was my brother, High Prince Sarafa Adedoja Osunwu. And we are all witness to the fact that he's an eloquent speaker who that knows without any omission how we migrated from Ile-Ife down to the present Iwo. And he was able to tell us that we are direct son, that is our great-grandfather, that is Telu, was a direct son of the 18th Oba of Ile-Ife. And that is our mama, Lu Ogbagida. He also established that Lu Ogbagida happened to be the wife of a chief in Ile-Ife. And that is our papa, Obalona. From there, he told us how our father, that is Telu, left Ile-Ife. That after there was that reason why he had to leave. There was that story that says, or history that says that he was always crying. And the only thing they could do to make him not to cry again was when they put crown on his head. Then after some time they now believe that this person is a king to be. And like he told us, they now think that if he's a king to be, do you want to have another son from a chief to be a king? They have to tell him to leave Ile-Ife for a place that he wishes. But you know, in our custom, they will ask Ifa what to do. So they ask Ifa, what is the Ifa? What is the way forward? And it was referred through the divination of Ifa Ireko that wherever he finds a talking bird, the bird that speaks like human, that's why he should establish his town. And like I said, the first place of call was Ogungbedibaro, where they settled near a river there. We have been there during the ceremony of the
100-year remembrance of our grandfather, Oba Muhammad Ayinla Lamuye. All the princes were there that time, and we knew that place. I often felt that they should leave that place because they have not gotten to where Ivoreku told them that they are to settle. So they left for Erumu near Ibadan. When they got there, they got settled, forgetting the point that they should not settle until they get to a place where there are talking balls. But fortunately, when the dry season came, they couldn't get water. They were searching for water here and there, so they had to leave. Having left that, they came down to Adeke here, where Jikamu, who was the king then, died, and they call the place till today Adeke, where Baba died, could not breathe again. So that's why that place is still where is very much near here. That's why they call it Adeke. Having said to that, Adeke, they now remember the directive of the Ivareku. There is not live or settle at where there's no ball, the talking about to the left. They sent some people to go and search for where they could get that, and they got it at the market there, Oloya area. And having gotten that's where they should settle. They call that place Oloya compound because they were able to quickly make chef or building for the Oluwo then, where it was raining. And that's because they were able to make a cook house or hut for the Oluwo, then they call it Oloya compound. Oloya means something that is done fastly. Yeah. So we thank God that today we are where God has destined us to be, and nothing can shift our base for us. And I want to say that he made some other points concerning Oba Adeyeye, Enitan, Ogunwusi. Ojaja is a father. There is no dispute, no controversy about that. And we want our own Baba, Ojaja, having thanked him for using his wisdom as an elderly person, not minding of his age, but where he is a great position, and he's using it very well. I want to thank him for being patient for our own king here, for being subtle, not to be annoyed at him. We want to let the world know that we recognize Ojaja as number one king in nation, in Nigeria. There's no dispute about it. Even all other kings in the southwest and Nigeria accept Ojaja about Ogunwusi as their number one and president of all the kings in Nigeria. Then how can anybody now be disputing that position with him? It's not going to be Igbo. We are for him, he's for us, and we should not be annoyed about what is happening. So we want to thank him for being patient with us. All princes and Mogaji in the world are very much appreciative of his patience and maturity. Thank you. God bless you. Nígbà tí kò sí ọba níbí, gbogbo bàbá tí wọ́n bá jẹ́ high prince, a lè lo kábíyèsí fún wọn. Bàbá Ọlọ́run jẹ́ láti pẹ́ o. Ohun bàbá mi tí ẹ̀gbọ́n látòmí ní èdè fífìfìfì. Àwọn náà ni bàbá mi high prince Dr. Eemo. Ẹ jẹ́ àkọ́kọ́ èyí tó ṣe interview tí wọ́n ṣe bí ọdún 11 sẹ́yìn. Nígbà bá gbọ́ ìtàn sí bí ọdún 11 sẹ́yìn. Nínú àṣẹ jẹ́ ká lọ bí tá fẹ́ lọ gangan. Nígbà tí fẹ́ sọ̀rọ̀ gangan, nínú àṣẹ ìjà lọ bẹ̀. Ẹ̀yin náà mọ́ bá bèèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé ọdí orí lápèlé yìí ni àbí àìlówó lọ́ọ̀ rẹ owó tó fẹ́ gbà lọ́wọ́ Saudi ló pọ̀ ló kọdà ló fi ìdàkudà báyìí àbí ká yẹ pé àpọ̀jù gbó ó ti fa gángan. Ẹ jẹ́ lọ́jọ́ sí 2015 ní ìgbà tí ó ṣe ìdórí oyè ká gbọ́n tó sọ. Great things. But me and Oni do talk.
we have a very good relationship. We are, you know, he's the head of all kings in Yoruba land. Okay. That's the source. So it doesn't matter what anybody says. The Ife is the source of all crowns. Ife, that's where Oduduwa lead and God is crowned from. Every other king that is from ancient town is a prince from Ife. Ṣẹ̀gbọ́n ó nífẹ̀ẹ́ ní ìpìlẹ̀ gbogbo adépáwátá oní source of all crown. Ó ní gbogbo ọba tó bá ti wà nílẹ̀ káàárọ̀ òjìrè. Ó ní àrẹ̀mọ ni ẹ̀yin ọmọ ọba nífẹ̀ẹ́. Nígbòsẹ̀ wọlé lélẹ́yìí o. Ó dà pé igbó ò tí ì dùgbò là lórí ẹ̀ ń gbá eléyìí. Kò tí ì dọdọ orí. Ẹ jẹ́ ń gbọ́ tán. I am a prince in Ife. Every other crown that you see, and there is an ancient crown in Yoruba land, is a prince from Ife. So, the crown he's wearing is the father of all the crowns. So, it doesn't matter what anybody says. It doesn't matter where you go, and I'm establishing my domain here. And you're doing a wonderful. And I'm doing a wonderful. I'm writing my own history. It doesn't matter. Oromio has written his own history, and as a great king in Yoruba land, but he can be greater than his grandfather. And Oba Obini has written history, the great Benin kingdom. Owa, Orangun, they've wrote. These are. I'm writing my own history now, and I'm moving. I'm writing my own history. I'm moving in time, and I will be one of the greatest kings. Amen. I'm an emperor now. Yes, sir. So I'm one of the greatest kings. Yes. Ṣẹ́gbọ́n tó wí. Ó lọ́rọ̀ míyàn. Ó ló ti kọ̀ tán tiẹ̀ lẹ̀. Ó ní ọba Benin ti kọ̀ kan tán tiẹ̀ lẹ̀. Ó ní gbogbo wọn alágbára ni wọ́n. Ọba ni wọ́n. Ó ní ṣùgbọ́n kò yẹ bó ṣe lè lágbára tó wọn ò lè tó àpèrè bàbá wọn tó jápèrè Ọọ̀ni. Nígbà orí sì pé díẹ̀ lélẹ́yìí. Ẹ wá jájọ lọ síbi fọ́nrán tí mo fẹ́ mú wá gangan. Tí mo fi wò pé sọ́kùnrin yìí yóò ti ya dìgbòlugi báyìí. Ó sì jẹ́ pé ọ̀gá adé sórí gbà náà àti kékeré ní àti sọ fún mi pé mo ládé lórí adé tí sì bẹ lórí mi adé lánàá. Ẹyin pa adé góòlù adé dáyámọ́ndì tí ń tàn pé ní bẹ lórí. Bí wòlíì ti ṣe sọ́rí làáfàá sọ́rí ló ń ṣègùn sọ. Ṣé adé tẹ̀yìn tí èèyàn hun tásìdẹ̀ hùn. Adé Ọbàtálá adé tásìdẹ̀ hùn. Sẹ́yìn wà ládé adé kan adé àrè adé kan kíní kankan ọjàbọ̀ látọ̀. Ṣé ẹ gbọ́ tó sọ? Ṣé ẹ lè sọ pé ọpọlọ tó kọ́kọ́ fi sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ní 2015 ló tún fi sọ̀rọ̀ ní ìsìn? Nígbà tó ń sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ 2015 tó ní gbogbo adé pátá kò lè ju adé Ifẹ̀ lọ, gbogbo ipò pátá kò lè ju ipò tìfẹ̀ lọ. Ṣé ẹ gbọ́ ní ìsìn? Ó ládé àrè, ó ládé tí àwọn àsìndẹ àwọn kéde tí wọ́n hun. Bí ìsìnkú pàdé tí ìlú ti yín níwò ọjàbọ̀ látọ̀run ni. Adé táwọn kẹ́nẹ́ kan run oríṣiríṣi Ọbàtálá gbádé wá látọ̀run ni. Ṣé torí owó tó ti wá gbà ní ìsìn, torí ìjẹkújẹ ìjẹwọ̀bìà tó ti rí, ó ti wá pòókọ̀ rẹ̀ dà, ó ti pàtàn lù rẹ̀ dà. Torí mo ṣì wo àwọn documentaries kan ní 2015 yẹn náà ni. Tí n bá documentaries yẹn máa gbé wọlé tẹ́yìn náà máa wò nílé Ifẹ̀ náà ni. Òun fúnra rẹ̀ ó wá history lọ sí ilé Ifẹ̀. Màá wá documentaries yẹn tá máa gbé wọlé. Ó fúnra rẹ̀ ó wá history lọ sí ilé Ifẹ̀. Nígbà tó dé ilé Ifẹ̀ ó ní tó sọ ń bẹ̀. Ibẹ̀ ló ti ń jẹ́ ká mọ̀ pé ẹni tó jólúwo àkọ́kọ́ pípé Ifẹ̀ ló ti wá. Òun fúnra rẹ̀ ó sọ nígbà tó wá history lọ. Pé gbogbo àwọn alágbára nífẹ̀ ló lọ tẹ̀dó sílùú kọ̀ọ̀kan náà dálágbára. Ẹ ti wá ohun tí wọ́n sọ ní ìsìn. Ṣé ká wá lọ́dí orí ni? Èwo la fẹ́ gbàgbọ́? Ṣé ètò ìtàn tó ṣe discover ní ìsìn la gbàgbọ́ ni? Àbí tẹ̀ tó sọ láti 2015? Ó mú fún sọ pé àpèrè Ọọ̀ni ní ẹ̀ ń bájà ni. Àbàpèrè bàbá tiẹ̀ gangan ló ń bájà. Tó nígbà tó bá ti ń wá gbogbo ọ̀nà tó fi yí ìtàn àpèrè bàbá rẹ̀ padà. Kèé sàpèrè ẹnìkan ló bájà mọ́.
àpẹẹrẹ bàbá tiẹ̀ gẹ́ ló ń bájà nígbà ó bá ti pàtàn dà àwọn mi tó bá ń dé ọ̀rọ̀ ọbú náà wọ́n mọ̀ dé bá gbogbo ti wá dà sí la gbogbo àwọn mọ́gàjì tó wà ń wò wọ́n ti dà sí la gbogbo àwọn afọbajẹ tó wà ń wò kò sí ètò lè dé pálásì mọ́ gbogbo wa ń wò mọ́ ń wò láwò sunkún ìwò ìláwò rẹ́rìn èyí táwọn náà rínú o kò jọ tọ́ kò jọ jùgbọ́lúgi kò já síwín kò jọ wèrè ṣé ká wá sọ pé kò séyàn wò mọ́ ni tírú nǹkan báyìí fi ń ṣẹlẹ̀ lápẹ̀rẹ̀ Olúwo tó fi wá jẹ́ pé gbogbo àwọn ìtàn tó ti wà ní láìbírì tá a ti bá ẹ lọ sí láìbírì ẹ lọ sí láìbírì níwò ẹ máa láwọn ìtàn yẹn bẹ́ẹ̀ ìtàn yẹn ní ìsìnbáyìí eléyìí dé ó wá ń jí gbogbo ẹ̀ ìyí níbo oníjòlẹ̀ tó fẹ́ níbo lẹ fẹ́ bẹ̀rẹ̀ ìtàn yìí tí ó ṣe dùn gbọ́ létí àwọn ará ayé tẹ́ wàá fi pa ìtàn tó ti jẹ́ ìtàn gidi tó ti jẹ́lẹ̀ tẹ́lẹ̀ káàrọ̀ òjìrì tẹ́ fi parẹ́ ibo la ti fẹ́ bẹ̀rẹ̀ ilé ní ìsìn báyìí kẹ́ ẹ tó sọ irọ́ ìdóòtọ́ yóò ná yín wàhálà o nínú kó jẹ́ pé ẹ ti gbowó ẹ̀yin sí owó yín tẹ̀ kó jẹ́ pé ó ti wọ dìgbòlugi mọ́ yín lọ ẹ ti gángangan ó ti wọ̀ mọ́ yín lọ ìkànnì ọ̀jẹ̀ ẹ jẹ́ ń gbọ́ wájú. gbogbo ilẹ̀kẹ̀ tí ń bẹ láàrin kì í ṣe èèyàn lọ ọkàn jábọ́ látòdó ló mọ̀ bí Odùduwà ṣe jábọ́ odidi géńdé jábọ́ ìtàn tí ò ní obìnrin ìtàn tí ò ní obìnrin tó bá sóònù Odùduwà nìkan ó jábọ́ látọ̀run níbo làwọn obìnrin wá ti wá àlòdùdù àwọn jábọ́ abọ́gẹ́ obìnrin tó jábọ́ dà. ṣé ń gbọ́ ó ní tán káàrọ̀ òjìrì ó ní kó lóbìnrin Olódùduwà ó jábọ́ látọ̀run ṣó mọ èmi ò nídìí kí mo bọ́ tọwọ́ bọ̀ tán ṣebí tàn ti wò lóbìnrin ṣùgbọ́n àwọn kan gbèwè wá wọ́n gbèwè lé ọlọ́ wọ́n pè lálòkù ranù wọ́n sọ fún ọ wípé nínú àlòkù ranù yìí wọ́n dá kan wọ́n pè ládámọ̀ àdámọ̀ wọ́n dá wọn ò dáyàn mọ́ wọ́n pè ládámọ̀ wọ́n wá mú eegun ẹ̀gbẹ́ rẹ̀ ó takò tán tí wà bí wọ́n wá mú eegun ẹ̀gbẹ́ rẹ̀ wọ́n wá gbọ́n yọ wọ́n sọ láwàwù ó bá mú eegun ẹ̀gbẹ́ rẹ̀ ó bá sọ díyàwó ibà tẹpọ̀ bọ eegun ààrẹ ń dì fúri ti yín pé orí ìtẹ̀yìn ó borí pípẹ́ wá torí kò sí tàtà fẹ́ mọ́ túwò tí ìbéèrè òní mọ́ jẹyọ kò sí tọ́hún wọ́n wá láì bàbá yín àdámọ́ ó bí ọmọ kan kábílà àtàbílà kábílà pàbílà nígbà kábílà pàbílà bàbá lé kábílà bọ́ jáde nù ọgbà wọn ibi kábílà ọmọ àdámọ́ bàbá yín níbi ẹ̀yìn ti ṣẹ̀ wá nígbà tó ń lọ sílùú mi óbí wo ló fẹ́ ń bẹ̀ o sọmọ bàbá yín àdámọ́ náà ló fẹ́ àbòbí tí kábílà lọ fẹ́ ó rọ̀ wá látọ̀run tẹ́lẹ̀ ìyá wèrè ní ẹ̀mọ̀ tán tú nínú tán káàrọ̀ òjìrè sì ní tá à ń sọ yìí kò sí ẹnìyẹn kò sí ibì kankan bẹ́ẹ̀ tí wọ́n ti kọ́ sínú tàn wípé k'Odùduwà tó délé Ifẹ̀ ò tí mọ exist Ifẹ̀ tí ń exist wọn ò sọ fún pé èèyàn ò tí mọ exist Ifẹ̀ k'Odùduwà tó délé Ifẹ̀ so tẹ́ ẹ bá ń wò tán ẹ mọ̀ wò pé nínú tàn ẹ mọ̀ wò bí àwọn kan bẹ̀ bí errors but ẹ wá story tàn yẹn ẹ tún rán àwọn kan ẹ tún rán àwọn kan bí ìtàn yẹn tá a tún fi correct errors yẹn bọ́rọ̀ tàn ṣe rí nìyẹn ṣùgbọ́n o lè tọ́ bọ̀ tán káàrọ̀ òjìrè lójú kó a mọ̀ wá bí Odùduwà ṣe ń wáyàwó kiri o lè rí sọ fún ẹ yẹn Odùduwà ó bá àwọn èèyàn lórílẹ̀ ṣùgbọ́n àwọn arábí tó rí sórí pé tàn yẹn tún wà straight forward kò sì wá wọnú tàn àwa Yorùbá ìtàn káàrọ̀ òjìrè torí pé orí tiẹ̀ ò pé ọpọlọ ti ń dẹrù díẹ̀ ni nínú tàn máa gbọ́ nínú tàn Quran and Bible ibẹ̀ lóbìnrin ò ti exist èmi ò rí tàn yẹn rí both Quran and Bible obìnrin ò exist mbẹ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀káàrọ̀ òjìrè yìí obìnrin exist mbẹ̀ nínú àwọn alágbára ó yá nínú gbogbo àwọn prophet tó wà ní Bible and Quran obìnrin wọlé níbẹ̀
ẹ dá compliment obìnrin kan. Ọlọ́run tó dáadáa mọ̀ kí ló mú tí ò lè dá Ifá náà. gọ́ọ̀dù yín aláwo yín tó lè dáadáa mọ̀ nígbà fẹ́ dé Ifá yìí ó wá rẹ̀ ó wá egun wá ní wákì nígbà òye ogun apá ọ̀tún kò sí yọ tẹ̀sí náà kó fi dá wọn ọmọ kó yọ kórópọ̀ méjèèjì kó fi dá wọn ọmọ àwọn òpònú aláìlérò lórí ó dáadáa mọ̀ ó rẹ̀ ó bá dáadáa mọ̀ so nínú ìtàn tí yín tá wá ń sọ lọ nínú ìtàn tí yín tẹ́ gbé wá tá à ń sọ lọ kò sóbìnrin kò sójì sí obìnrin yẹn kan bẹ̀ ó yẹ ká mọ̀ pé lọ́dọ̀ yín obìnrin ò wúlò so obìnrin àti ẹ̀ lè wúlò lọ́dọ̀ nínú ìtàn òfò tẹ́ gbé wá obìnrin á lè wúlò kó jẹ́ pé wọn ò ní dòun lọ́tọ̀ wọ́n mọ̀ gbẹ̀yọ látara wọ́n mọ̀ gbẹ̀yọ látara ibìkan ni àwọn wèrè nínú ìtàn tí wọ́n lẹ̀ káàrọ̀ òjíire ara àwọn òjíṣẹ́ táwà ní tó jóbìnrin ó ń lọ sún sẹ́ǹgẹ̀sẹ̀ olóyè ayùn láyé kojú ẹgbàá tó ń gbónú omi bẹ́ẹ̀ la ní òjíṣẹ́ mi tó tún jóbìnrin alọ́ya àti wọ́n láwọn alágbára tó jóbìnrin ara àwọn alágbára tó jóbìnrin ní Mọ́remí Àjàṣorò ara àwọn alágbára tó jóbìnrin lẹ́fún ṣetá ní wúrà nílẹ̀ Ìbàdàn mélòó lákàánú èèyàn Adépèlé ẹ wo nínú ìtàn tí yín ẹ fún àníyàn òjíṣẹ́ obìnrin kan tẹ́ ẹ ní àtàlágbára obìnrin kan ẹ lè rí ìtàn tí yín tí ó complete tí ó correct tí ó gbádùn ẹ tó ti wá kó sí yín lágbára débi pé tẹ́ bá rí tàn tiwa tó gbádùn ẹ wà mọ́ fi tàn tí yín tí ó gbádùn ẹ fẹ́ mọ́ jọ́ọ̀jì tàn tiwa tó gbádùn torí ẹ ló fi wà ní Kùránì pé obìnrin kò wúlò tóbi bá sẹ́yìn ẹ lù tó bá ti yẹ kọ́ ẹ bọ́ ọkọ bá sùn ẹ bá jà lẹ́yìn ẹ kó fọ̀tìbò kò wúlò ìtàn tiwa pọ́n bí nlé ìtàn tiwa ló sóbi gẹ̀gẹ̀ torí pé ní tó ṣe kó sínú òpóbìnrin náà ni pé aláwọn obìnrin táwọn náà jákèjádú tán jálágbára alóbìnrin ní òjìṣẹ́ máa ṣe ní lọ́jìṣẹ́ lọ́kùnrin là ní lóbìnrin ọmọ ẹ̀dá Ádámọ̀ wèrè àròlé àdámọ̀. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ètò kan
tèmi lẹ́tìtì ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ kan ní. ètò kan tó tèmi lẹ́tìtì ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.